àwọn ọmọ Yorùbá ìjàgbara ọ̀tàkù àwáyé a kí gbogbo àwọn ọmọ Yorùbá ìjàgbara a dẹ̀ kí àwọn akọni mẹ́fà fún àǹfààní tẹ́ fún wa láti wá níbi ayẹyẹ bàbá wa Chief Sunday Igboho tí wọ́n ń ṣe lénìí ọjọ́ 10 nínú oṣù 10 ọdún 2022. Àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ àwọn èèyàn pàtàkì wọ́n wà níbí bí láti wá bá a ṣàjọyọ̀ bàbá wa Sunday Igboho. Bàtà débi bí a rí pé àwọn èrò pọ̀ rẹpẹtẹ, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àdúrà lẹ́dẹ̀ ń gbà wípé ẹ̀yin ọmọ Yorùbá ẹ má sinmi, ẹ má káàárẹ̀, a ti wọlé lérí. Mo gbàdúrà yìí pé níwòyí ọdún tó ń bọ̀ nínú Yorùbá nation láti máa celebrate ẹ̀. Inú Yorùbá nation ni bàbá wa ti máa celebrate birthday wọn. Nídìí èyí a kí gbogbo ara lé o, a kí gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora, a dẹ̀ kí gbogbo ẹ̀yin tẹ́ ṣiṣẹ́ takuntakun fún ìkànnì ọmọ Yorùbá Ìjàgbara. Akẹ́yìn bàbá wa, akẹ́yìn màmá wa, a dẹ̀ kí ẹ̀yin members wa. A tún fọ opportunity yìí a fi kí àwọn akọni mẹ́fà ẹkúṣẹ́ takuntakun Oòduà gbé wa kò ní gbọ́dalẹ̀. Mo dẹ̀ gbàdúrà pé gbogbo ọwọ́ tó ṣẹ́gun sí lágbára Ọlọ́run ló máa jẹ́ nígbà tí ire Yorùbá nation bá dé. Ẹ má yẹ ká sinmi, ẹ má yẹ ká káàárẹ̀ o, a ti wọlé lérí o. Yorùbá nation no going back. Yorùbá nation no going back. Yorùbá nation no going back. Igboho Igboho Igboho. Ẹ ṣe púpọ̀ bó bá ṣe lọ sí a sì máa fi tó yín létí ẹ̀yin ará lé. Oòduà gbé wa o kò ní gbọ́dalẹ̀ o.